ẹ má mọ̀ fọmọ ìwéra. Asamu Ewe ọmọ Yorùbá. Asamu Ewe ọmọ tó jáde. Asamu Ewe ọmọ tó dáńtọ́. Asamu Ewe ọmọ tó tó tán. Nípa àṣà nípa ìmọ̀ àti ṣe bàbá tó bí wọn. Asamu Ewe, Asamu Ewe, Asamu Ewe. A kí gbogbo ẹ̀yin ará ilé níbi gbogbo tẹ̀ tí ń wò wá. Asamu Ewe òun náà ni ètò tẹ̀ ń wò báyìí ní ojú òpó Ahandiwura Studios. Ẹ̀yin náà mọ̀ wípé ohun tó jẹ wá lógún tó ṣe pàtàkì sí wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá òun ni àṣà wa, èdè wa àti ìṣe wa. Eléyìí tá a fi ń rọ gbogbo àwọn òbí wípé ẹ dákun ẹ má jẹ́ kó parun lórí wa o. Àwọn Asamu Ewe tiwa tó ń wà lórí ètò náà ni wọ́n ń fakọ́yọ. Eléyìí tó sì ń fi wá lọ́kàn balẹ̀ wípé ọjọ́ ọ̀la èdè Yorùbá, ọjọ́ ọ̀la àṣà Yorùbá yóò dáa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ má jẹ́ kó parun lórí wa o. Ẹ má wá gbàgbé láti máa tẹ̀lé wa lójú òpó Ahandiwura Studios. Ẹ fẹ́ràn rẹ̀, ẹ bá wa ṣàpínkárí rẹ̀. Pàápàá jùlọ ẹ rí wípé ẹ tọ bọ́tìnì eléyìí tí ó mọ̀ ràn yín létí ní ìgbàkúùgbà tá a bá ti ń fi ètò tuntun sí ojú ìkànnì yìí. Ahandiwura òun náà lórúkọ ti tèmi o. Asamu Ewe ó ti wà ń kalẹ̀ láti fakọyọ. Ẹ mọ̀ wípé àwọn Asamu Ewe tiwa àwọn ọmọ tán dáńtọ́ ni, àwọn ọmọ tán ṣe fi yangàn ni o. Ṣùgbọ́n o àfidẹ́yẹ sí ọmọ kankan o. Àtẹlẹ́yìn tẹ́ ẹ mọ̀ wípé ó jọ́jọ̀gbọ́n nínú èdè Yorùbá ẹ máa mú bọ̀. Eléyìí tó kù díẹ̀ káàtó náà ẹ máa mú bọ̀ ká fi ṣe àgbélárugẹ èdè Yorùbá ni. Asamu Ewe wa tòní ó ti wà ń kalẹ̀. Àwọn aráalé fẹ́ mọ̀ bá ń darúkọ rẹ fáwọn aráalé. Ẹ kú dédé wòye o ẹ̀yin aráalé. Orúkọ tèmi ni Adekunle Praise Oluwatosin. Adekunle Praise Oluwatosin. Rí Asamu Ewe wa tòní ó dàbí ẹni pé ó dira mi wá ni o. Ẹ wá jẹ́ ká máa bẹ́tò lọ. Adekunle Praise, inú mi dùn torí o múra bí ọmọ Yorùbá àtàtà. Inú mi sì dùn. Kí ló wù ọ́ gan lára múra tó mú yìí? Mo fẹ́ràn kí n máa múra bí ọmọ Yorùbá gangan. Kí ló máa ń gbé jáde lára rẹ tó bá ti múra bí ọmọ Yorùbá gangan? Máa ń gbé ẹwà jáde lára mi. Ọmọ ìpínlẹ̀ wo ni ọ́? Ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mi. Níbo nípínlẹ̀ Ọ̀yọ́? Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ ọmọ àfògbójà. Kí ló fẹ́ràn pẹ̀lú Ògbómọ̀ṣọ́? Ogun jajaja kókó mọ̀ṣọ́rí. Ogun ò jajaja kókó gbòmọ̀ṣọ́ àdénú ọkọ̀ àsìmí. Ṣó lè kọ́? Àdénú ọkọ̀ àsìmí o. Àdénú ọkọ̀ àsìmí. Ogun ò jajaja kókó gbòmọ̀ṣọ́ àdénú ọkọ̀ àsìn. Kọ́kọ́ pàtẹ́wọ́ fúnra ẹ̀ náà. Ó mórí tèmi gan wú òkàrìlà. Ṣó wá rí apẹ̀rẹ̀ tá à ń wò yìí? A ní ìbéèrè 10 ń bẹ̀. Ìbéèrè 10 yìí ìṣẹ́jú kan ní fún ìbéèrè kan. Eléyìí tó bá wá gbà ó ti ní ẹ̀bùn 1000 kan tó túmọ̀ sí wípé tó bá gba 10 ó ti ní ẹ̀bùn 10,000. Ṣó yé ọ? Lẹ́yìn eléyìí a tún ní àwọn ẹ̀bùn míì tá a fi kí ọ wípé o káre pò wá sórí ètò. Ṣé o ti wá ṣe tán? Mo ti ṣe tán. Bíi mélòó ló ti rò pé wàá gbà nínú àwọn ẹ̀bùn? 10 ni mo máa gbà. 10? Ẹ̀yin aráalé ṣé ń bá wa lọ? Ó dáa, mú ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ lónù. Ìbéèrè 10. Ìbéèrè 10 ṣé o mọ̀ òwe dáadáa? Bẹ́ẹ̀ni. Ìbéèrè 10 òwe ni o. Ó wá ní pé parí òwe yìí, ilé ọba tó jó. Ẹwà ló bù sí. Mo ti gbé ọ̀jọ̀gbọ́n wá sórí ètò lẹ́nu. Ilé ọba tó jó ẹwà ló bù sí. Ṣé o tẹ mọ̀dí tán ṣe máa ń pa òwe yìí báyìí? Bẹ́ẹ̀ni. Gbìyànjú kó sọ fún mi. Tí ilé ọba bá jó, ọba yẹn á ti ní owó sí. Ó máa lè kọ́ ètò tó tún rẹwà jù ìyẹn lọ. Ṣó ti yé wa báyìí aráalé? Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà náà ó lè má jẹ́ ilé ọba, ó lè jẹ́ èèyàn lásán náà torí òwe ni. Òwe kò ń ṣe wípé ẹni tí wọ́n lò gangan ló ń bá wí. Ṣùgbọ́n pa máa ń lo òwe láti fi ṣe atọ́nà ayé wa nígbà gbogbo, nígbàkúgbà
ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé ó lè jẹ́ èèyàn náà yóò wò wípé ilé yìí tó jó yìí àwọn èèyàn lè ṣàánú ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fún lówó wọ́n bẹ̀rẹ̀ sí ní dá owó fún táwa fi lówó púpọ̀ táwa tún fi kọ́ eléyìí tó tún wá ju eléyìí tó jó lọ ilé wa ò ní jó láṣẹ Elédùmarè. àmín. ó yá bá a mú ìbéèrè kejì. ìbéèrè kejì. ìbéèrè kẹjọ ìbéèrè kẹjọ àlọ́ leléyìí o ṣùgbọ́n pa ní àlọ́ àpamọ̀ a ní àlọ́ àpagbè ṣùgbọ́n eléyìí àlọ́ àpamọ̀ ni wọ́n ní obìnrin rọ̀gbọ̀dọ̀ láàrin ẹ̀gún kí ni o. mi mọ̀ o. o ti sáré sọ mi ìmọ́jú wà á tẹ̀ gbìyànjú obìnrin rọ̀gbọ̀dọ̀ láàrin ẹ̀gún ó níṣẹ́jú kan ṣé kí n ṣèrànlọ́wọ́ fún ẹ. ẹ̀yà ara ni ẹ̀yà ara òun ni nǹkan náà ó sì wá láti bí orí báyìí sí bí ọrùn. orí. kì í ṣorí obìnrin rọ̀gbọ̀dọ̀ láàrin ẹ̀gún tó bá wo ara wa tó wò látòrí débi ọrùn kí nìkan tó fẹ́ jọ bí ẹ̀gún lára wa. irun ojú. rárá ro dáadáa. irun orí. rárá obìnrin rọ̀gbọ̀dọ̀ láàrin ẹ̀gún nǹkan náà wà láàrin ẹ̀gún ni nǹkan náà wà láàrin nǹkan kan. ojú. rárá ó sì wù mí kó o gbá o bóun tún ṣe lè ṣàpèjúwe o àsìkò ti lọ ahọ́n ni ahọ́n obìnrin rọ̀gbọ̀dọ̀ láàrin ẹ̀gún ṣé o mọ̀ pé eyín àárín eyín méjì tòkè àti tilẹ̀ òun ni ahọ́n wà ahọ́n sì jẹ́ ohun ẹlẹgẹ́ bóyá tó bá ń jẹun tó bá ń jẹ nǹkan tó dùn tó bá ṣèèsì gé ahọ́n jẹ báwo ló ṣe máa rí. ó máa ń dùn yàn. ó máa ń dùn yàn torí obìnrin rọ̀gbọ̀dọ̀ lahọ́n jẹ́ láàrin eyín méjèèjì torí ẹ̀ náà ṣe ń sọ pé obìnrin rọ̀gbọ̀dọ̀ láàrin ẹ̀gún eyín tòkè àtilẹ̀ òun náà lo ẹ̀gún fún gẹ́gẹ́ bí àpèjúwe ó káre a sì ní ìbéèrè púpọ̀ bá mi mélèé tó gbà eléyìí tó gbà mú sọ́wọ́ ó ti ní ẹ̀bùn 1000 kan ó yá tún mú béèrè mi. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ lónà. ìbéèrè keje. ìbéèrè keje ó ní kí ló ń bọ́ba jẹun tí kò kéwé àlọ́ náà ni kí ló ń bọ́ba jẹun tí ò kéwé. odidi ọba kí nǹkan náà máa bọ́ ọba jẹun irú ìgbóyàwó tẹ̀ ló kọ́kọ́ ní kó tó máa bọ́ba jẹun náà kó tó wá jẹun tán kó tó wá kéwé kí nìkan náà. ọ̀pá kọ́ rò dáadáa tá a bá ń jẹun nígbà míì pàápàá jùlọ tá a bá jókòó síta tá a bá ń jẹun. ẹyẹ. rárá ó sì fẹ́ mọ̀ gbá lọ ó fẹ́ mọ̀ gbá lọ torí. eṣinṣin. kọ́ tẹ́wọ́ fún rẹ̀ ṣé ẹ ti rí ẹ̀yin ará ilé ara tá a fi gbé ètò yìí kalẹ̀ ni kò ń ṣe dandan kéèyàn ó gbà á ní kankan tá a bá ti sọ ìbéèrè ṣùgbọ́n àǹfààní fún àwọn ọmọ wa láti ronú nípa àyíká wa nípa ìṣe wa àti nípa àwọn ohun tá a ti gbàgbé sẹ́yìn ó ṣe pàtàkì fún wa o èyí ń là ń pè ní àròjinlẹ̀ ó káre láé ó yá tún mú ìbéèrè tó kàn. ìbéèrè kejì. ìbéèrè kejì ta ni à ń pè ní gbajúmọ̀ nílẹ̀ Yorùbá. obìnrin. kì í ṣe obìnrin ó lè jẹ́ obìnrin náà ó lè jẹ́ ọkùnrin kò sẹ́ni tí wọ́n lè lo gbajúmọ̀ fún kódà ó lè jẹ́ ọmọdé pàápàá jùlọ láyé ayélujára tá a wà yìí. gbajúmọ̀ tó bá ní gbogbo ènìyàn. gbajúmọ̀ lẹ́ni yìí rárá. ọba. a lè lo gbajúmọ̀ fọba torí ìlú mọ̀ọ́ká lọ́ba tẹ́lẹ̀. ẹni tó gbajúmọ̀ tó bá ní gbajúmọ̀ ní lágbájá láwùjọ gbìyànjú ó ti ń sún wọn díẹ̀díẹ̀ o kò ń ṣòwò èèyàn náà máa ń lò fún
èèyàn ni wọ́n máa ń lò fún. Gbìyànjú sí gbìyànjú gbajúmọ̀. Gbogbo ènìyàn. Kò ń ṣe gbogbo èèyàn. Tán bá sọ pé gbajúmọ̀, ẹni tó gbajúgbajà láwùjọ tó jẹ́ pé ìlú mọ̀ọ́ká, mo ti lò lẹ́ẹ̀kan, ẹni tó jẹ́ pé tó bá ti dárúkọ rẹ̀ àwọn èèyàn ti mọ̀. Ó lè jẹ́ nídìí iṣẹ́ tó yàn láàyò, bóyá bí agbóhùnsáfẹ́fẹ́ kan tó jẹ́ pé gbogbo èèyàn ló ti mọ̀, tó jẹ́ pé gbajúmọ̀ ni láwùjọ. Ó lè jó lówó, ó lè jó lọ́lá, ó lè jó lókìkí èèyàn. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ẹni tó jẹ́ pé nípa iṣẹ́ rẹ̀ la fi mọ̀ káàkiri. Torí ẹ̀ mo ṣe ní pé ó lè jẹ́ ọmọdé náà. Mọ̀ lórí ayélujára nísìn, pàápàá jùlọ lórí àwọn TikTok kọ̀ọ̀kan, oríṣiríṣi èèyàn la ti ń rí pé tẹ́ bá ti dárúkọ àwọn gbajúmọ̀ ni gbogbo èèyàn ló mọ̀ káàkiri. Ó gbìyànjú gbajúgbajà láwùjọ, ìlú mọ̀ọ́ká èèyàn òun ni ó ń lo gbajúmọ̀ fún. Ó ṣe ó yá tún mú ìbéèrè mi. Ó ti jẹ́ ìbéèrè méjì àbí? Ẹgbẹ̀rún méjì ti dúró fún ọ. Ó yá. Ìbéèrè kẹsàn-án. Ìbéèrè kẹsàn-án. Wọ́n ní tí Yorùbá bá sọ wípé sọ ojú abẹ́ ń kó, kí ló túmọ̀ sí? Kó sọ òkodo ọ̀rọ̀, kó sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan. Kárí láé. Kó sọ òkodoro ọ̀rọ̀ tó lo. Ọmọ Yorùbá àtàtà ni ọ́. Mo kan sára sáwọn òbí rẹ̀. Ó tún fi àkànlò èdè míì ní Yorùbá, ó tún fi dáhùn ẹ̀ wípé sọ òkodoro ọ̀rọ̀. Yorùbá sọ wípé sàn án láàárín, ajé ní mú ní pẹ̀kọ̀rọ̀. Sọ ojú abẹ́ ń kó, sọ ohun tó bá wà ńbẹ̀ kó jẹ́ àmọ́. Ó kárí láé, ó tún gbà yín. Ó di ìbéèrè mélòó tó gbà? Ó di mẹ́ta. Ó di mẹ́ta. Ó yá tún mú mi. Ìbéèrè kìíní. Ìbéèrè kìíní. Wọ́n ní báwo ni a ṣe máa ń sọ tí ọba bá kú nílẹ̀ Yorùbá? Ilé tó ti rẹ́rìn. Ó dira mi wá ní ó yá ò gbọ́. A máa sọ wípé ọba wàjà. Ọba wàjà. Èèyàn kéré sọ pé ọba kú nílẹ̀ Yorùbá. Ó káre jàre pàtẹ́wọ́ fúnra ẹ̀. Kí ló dé? Asamu Ewe tòótọ́ ni. Àní ó múra tán ni. O ṣeun gan. Ìbéèrè mélòó ní báyìí? Mẹ́rin. O ti gba mẹ́rin, èmi ní méjì. Màá fomi lò ó kó o gba gbogbo ẹ̀tọ́ gan ni dùdú mi. Ó yá tún mú mi. Ìbéèrè kẹfà. Ìbéèrè kẹfà. Ó ní pé àlọ́ lòun náà. A dúró, ó dúró. A jókòó, ó jókòó. A lé kò máa lọ. Láì ṣaláyàn lé. Kí ni nǹkan náà? A dúró. Bó bá dúró, wàá rí pé òun náà dúró tì ọ́. Bó bá jókòó, wàá tún rí pé ó jókòó. Tó bá sì ní máa lọ, kí ló dé yé tẹ̀lé mi kiri? Kò ní lọ o. Kò sì sí tó lè ṣe tó fi lè lọ láéláé. Gbìyànjú tó bá dúró báyìí. Kí nìkan náà tó máa ń rí pẹ̀lú rẹ̀ tó bá dúró? Àwòjì. Ọmọ Yorùbá ńlá ni ọ́, àwòjì. Ṣé orúkọ míì wà tó ń pè ní àwòjì? Orúkọ míì wà tá a máa ń pè. Ó ti gbà ó ṣùgbọ́n. Sọ. Òjìjí. Mo fún ọ ti torí pé àwòjíun Yorùbá tó tún rinlẹ̀ ni. Ṣùgbọ́n òjìjí ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí. Ṣùgbọ́n àwòjíun Yorùbá mi tó tún rinlẹ̀ ju òjìjí lọ òun ni. Pàtẹ́wọ́ fúnra ẹ̀. Asamu Ewe Atata ló wà lórí ètò. Gbogbo ibi tẹ́ bá wà ẹ bá mi kan sára sí, kẹ̀sì bá mi kan sára sáwọn òbí rẹ̀ náà. Ó yá tún bá mi mú ìbéèrè mi. Ìbéèrè kẹta. Kí ni lẹ́tà àkọ́kọ́ nínú álúfábẹ́ẹ̀tì Yorùbá? A. Kí la lè fi A pè? A kì í fi iná sórí òrùlé sùn. Ẹ wò ó. Èmi gan-an. Ẹ jẹ́ n tún jókòó kí n tún jó. A kì í fi iná sórí òrùlé sùn. Ntẹ́mi ò tiẹ̀ rò pé yóò sọ ní bóyá bíi ajá, kìíní kan. Ṣùgbọ́n
ó tún gbé mi lọ síbi tèmi gan tí n ò lérò tó pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí Ọ̀kàrìlá ó ti gba ìbéèrè 6 nínú 8 ọkàn mi balẹ̀ wípé ọjọ́ ọ̀la èdè Yorùbá ó dá lọ́wọ́ Praise Oluwatosin àbí bẹ́ẹ̀ kọ́ ó yá tó bá mi mú ìbéèrè mi. Ìbéèrè kẹrin sọ àpẹẹrẹ orúkọ tí wọ́n máa ń fún àwọn ọmọ tí wọ́n bá bí ní ìdílé onífá. Onífádé. Gẹ́gẹ́ ó yá tún sọ mí. Ìfákúnlé. Ìfákúnlé. Mo ń gbọ́. Tún sọ mí fún mi bíi 4. Onífádé, Ìfákúnlé. Ìfákẹ́yẹ. Ìfákẹ́yẹ. Ó yá fún mi lẹ́yọ̀ kan sí. Ìfágbàmí. Ìfágbàmí. Ẹ bá ń fún ọmọ yìí látẹ̀wọ́ níbi gbogbo tẹ̀ tí ń wò mí. Onífádé àwọn orúkọ tó tẹ̀ jẹ́ wípé a kì í fi bẹ́ẹ̀ gbọ́ ní gbogbo ìgbà. Ìfákẹ́yẹ, Ìfágbàmí, Ọ̀kàrìlá. Ìbéèrè tó gbẹ̀yìn nábàlá yìí ó yá bá mi mú. Ìbéèrè 5. Ìbéèrè 5 wọ́n ní kí ni Yorùbá máa ń pe àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Table. Kí ni Yorùbá ń pè? Tábìlì. Tábìlì. Chair. Ohun ìfijókòó. Ó ní ọ̀rọ̀ kan ṣoṣo tá a máa ń pè bó ṣe pé tábìlì. Àga. Àga. Drum. Ìlù. Ìlù. Òṣè Ọ̀kàrì. Nínú gbogbo ìbéèrè 10 tá a kó sí abala yìí Oluwatosin Adekunle ó gba 8. Ẹ rí wípé Asamu Ewe tó dáńtọ́ la gbé wá sórí ètò lẹ́ni tí ọjọ́ ọ̀la èdè Yorùbá tó sì dúró digbí lọ́wọ́ rẹ̀ èyí tó ń jẹ́ kó di mímọ̀ wípé àṣà ìṣe àti èdè Yorùbá lọ́wọ́ Oluwatosin ọjọ́ ọ̀la rẹ̀ ó dára. Ó yá o ṣó wá rí bẹ̀ǹbẹ̀ yìí ṣó mọ tó ń pè ní bẹ̀ǹbẹ̀ ìyá àgbà kí la máa fi ń ṣe láyé àtijọ́? Máa ń kọ́ ohun ẹ̀ṣọ́. Ohun ẹ̀ṣọ́ àtàṣọ a máa ń kó sí i bó ṣe wà yìí èmi fẹ́ràn rẹ̀ kódà èmi sì máa ń lò nínú ilé torí àwọn nǹkan àtijọ́ ó máa ń jè mí lógún ó máa ń ṣàfihàn àwọn iṣẹ́ ọwọ́ àwọn baba ńlá baba wa. A wá ní àwọn ẹ̀bùn kan nú ẹ̀ tó jẹ́ àwọn ẹ̀bùn ti ìbílẹ̀ ṣùgbọ́n àwọn ìwé tá a ti ká síbì wàá bá mi mú ẹyọ kan ní tó bá wà ń bẹ̀ òun ló mú jáde nínú bẹ̀bẹ̀. Kásìtà. Apẹ̀tẹ̀. Apẹ̀rẹ̀ àbí? Apẹ̀rẹ̀ ó yá wàá mú apẹ̀rẹ̀ jáde nínú bẹ̀ǹbẹ̀ yìí. Apẹ̀rẹ̀ ṣó rẹwà bí ò rẹwà? Ó rẹwà. Ó wù ọ́? Bẹ́ẹ̀ni. Kí ni wọ́n máa ń fi apẹ̀rẹ̀ ṣe? Ṣó mọ̀ pa ní ńlá ẹ̀ a ní kékeré ẹ̀ lára kékeré ẹ̀ lélẹ́yìí irú eléyìí kí lo rò wípé a lè fi ṣe? A lè kó nǹkan bíi àlùbọ́sà. Àwọn nǹkan tá à ń lò nílé ìdáná. Nǹkan tá à ń lò nílé ìdáná. Àti bí kí tún ni? Rodo. Báwà. Ó dà ipò fẹ́ràn ọbẹ̀ o. Àti bí èso. Yàtọ̀ sáwọn nǹkan ilé ìdáná ńkọ́ yàtọ̀ sí nǹkan jíjẹ títí làwọn nǹkan míì tá a lè kó síbẹ̀. Bí àwọn nǹkan ẹ̀ṣọ́. Ò ṣe apẹ̀rẹ̀ yìí sórí wípé wọ́n hun ni eléyìí tó jẹ́ ìkan lára àwọn iṣẹ́ ọwọ́ nílẹ̀ Yorùbá ẹ̀bùn títí ẹni o ìwọ ló ní mo fẹ́ kí ìwọ náà bóyá ẹ̀ṣọ́ ni wàá máa kó sí tó bá ti délé wàá fi máa rántí wípé ẹ̀bùn iyebíye tí mo gbà lórí ètò Asamu Ewe òun lélẹ́yìí Ọ̀kàrìlá. A wá ní ìwé eléyìí tá a mọ̀ sí ìwé ẹ̀rí ìkópa tí yóò fi ṣàfihàn wípé o kópa lórí ètò Asamu Ewe ìgbàkúgbà tó bá ti rí ìwé yìí kí ni yóò mọ̀ rán létí? Màmá rántí èdè Yorùbá. Èdè Yorùbá àti bó ṣe ṣe pàtàkì tó láti máa sọ fún àwọn ọ̀rẹ́ rẹ wípé èdè Yorùbá ẹ má fi ṣeré o ẹ máa rán àwọn òbí yín létí pé ẹ jẹ́ ká máa sọ èdè Yorùbá kò tán síbẹ̀ o
bákan náà la tún ní ẹ̀bùn eléyìí lórí àmọ́ wípé akẹ́kọ̀ọ́ ni ọ́ àwọn tó wà nù ẹ̀ àwọn tó wà fún ètò ìkẹ́kọ̀ọ́ ni wàá sì máa tẹ̀síwájú láṣẹ Elédùmarè. àmín. ó yá bá mi bá àwọn aráalé sọ̀rọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olóòtú ètò àti àwọn tó ń fún wa lẹ́bùn kó o sì tún bá mi gbà àwọn aráalé náà níyànjú àtàwọn akẹgbẹ́ rẹ̀. ẹ ṣé o ẹ̀yin tẹ́ ń wò wá nílé mo fẹ́ kí àwọn tí ó fún mi ní ẹ̀bùn yìí wípé wọ́n ṣeun gidigidi gan o iléeṣẹ́ yín ò ní jóná. ẹ̀yin aráalé tẹ́ ń wò wá ẹ̀yin òbí ẹ jọ̀wọ́ ẹ máa bá wa kọ́ àwọn ọmọ yín ní èdè Yorùbá nítorí pé èdè Yorùbá ó rẹwà. ẹ wá wo nǹkan o tí àwọn ọmọ yín ò bá mọ èdè Yorùbá ṣeré èdè Gẹ̀ẹ́sì tẹ́ ń kọ́ àwọn ọmọ yín yẹn wọn ò ní mọ̀ dáadáa nítorí pé tá a bá sọ a kí ló ń pè ní èbó e bí ohun ẹ̀ náà òun náà lọ fi ṣe. French táwọn sọ pé wípé òun ni àwọn èèyàn máa fi ń tajà ní ìlú míì ní French yẹn àwọn ọ̀rọ̀ níbẹ̀ Yorùbá náà ló tún fi kilẹ̀ so mo fẹ́ gbà yín níyànjú wípé kẹ́ máa kọ́ àwọn ọmọ yín ní èdè Yorùbá kò ní parun ni. àṣẹ inú mi dùn Yorùbá ò ní parun o kò sọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ mọ́ torí Oluwatosin Adekunle ó ti bá wa gbẹ̀yìn aráalé níyànjú tó ibi náà ni yóò ròkè sí lórí ètò Asamu Ewe lónìí ẹ má wàá gbàgbé o ẹ máa bá wa pín káàkiri Ahandiwura Studios òun náà ni ojú ìtọ̀nà tẹ́ ẹ ti wo Asamu Ewe ẹ má jẹ́ kó tán síbẹ̀ o ẹ̀yin òbí tí ohun tá à ń ṣe yìí tó wù yín tẹ́yìn náà ní àwọn ọmọdé ẹ kàn sí wa nípa ìtọ̀nà kó ń ṣe dandan kọ́mọ yín jẹ́ ọ̀jọ̀gbọ́n Yorùbá o rárá a fi ń gbara wa níyànjú náà ni torí ọ̀pọ̀lọpọ̀ ló ti gbàgbé àṣà ló ti gbàgbé ilé a sì ń wò ó ti wá dàbí pé èèwọ̀ ni láti kọ́ àwọn ọmọ wa lédè wa tàbí àṣà wa oúnjẹ wa náà ń kọ́ àwọn oúnjẹ tó ń ṣara lóore ó ṣe pàtàkì o kẹjẹ ká mú eléyìí lọ́kùnkúndùn ẹ má gbàgbé láti tẹ̀lé wa lójú òpó ìkànnì Ahandiwura Studios ẹ ṣàpínkárẹ̀ kẹ́ ẹ tan bọ́tìnì eléyìí tó máa rán yín létí nígbà gbogbo tá a bá ti ń fi ètò sí ojú òpó yìí bákan náà ẹ̀yin tẹ́lẹ̀dùmarè ṣẹ́gi ọ̀là fún láwùjọ ẹ jájọ fọwọ́sowọ́pọ̀ kájọ gbé ètò yìí lárugẹ èdè Yorùbá ò ní parun o lórí tèmi kò ní parun lórí tìyín náà Ahandiwura ni mò ń jẹ́ o ó dìgbà kan náà ire o.